èyí ni bí Portable ṣe balẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní Eléwéran nílùú Abẹ́òkúta lẹ́yìn tó jáde láti àhámọ́ tó sá sí láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn tó sì lọ fara rẹ̀ kalẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá. Àṣé ṣẹ́rùnṣẹ́rùn a máa lẹ́ni tó ń jẹ́wọ́ fún. Ta ló lè mọ̀ wípé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable lè tún padà wá wọ̀ṣì bí ọbẹ̀ inú páànù báyìí, àfi ìgbà tí ẹdìyẹ kò bá kó sómi tó wá ń pa gọlọgọlọ. Bẹ́ẹ̀ gangan ni Portable ṣe wọlé sí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka tó ń ṣe ìwádìí ìwà ọ̀daràn. Ibẹ̀ gan ló wọlé sí tòun tàwọn ọlọ́pàá. Tẹ́ ẹ bá gbàgbé, lẹ́yìn wákàtí 24 tí iléeṣẹ́ ọlọ́pàá fi àwòrán Portable síta pẹ̀lú ìdánimọ̀ rẹ̀ kíkún pé wọ́n ń wá, ṣùgbọ́n tí wèrè olórin náà jáde wá tó ń sọ wípé òun ní àrùn ọpọlọ, kódà òun gba ìtọ́jú nílé ìwòsàn tó ń rí sí ìtọ́jú àrùn ọpọlọ tó wà ní Abẹ́òkúta tí wọ́n ń pè ní Àrò. Àmọ́ ẹnikẹ́ni kò tiẹ̀ wulẹ̀ dá lóhùn tàbí kọbi ara sóhun tó ń sọ náà. Lẹ́yìn èyí ni wọ́n kéde pé Portable ti balẹ̀ sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Habib Òkìkíọlá tọ́pọ̀ mọ̀ sí Portable ló lọ fara rẹ̀ lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá náà tó ń ṣèwádìí ìwà ọ̀daràn tó wà ní Pàǹtí nílùú Èkó ni Portable ti lọ jọ̀wọ́ ara rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fi ìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn. Hundeyin ní Portable ti jọ̀wọ́ ara rẹ̀ sí àgọ́ ọlọ́pàá tó wà ní Pàǹtí. Àwọn sì ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà nípínlẹ̀ Ògùn pé kí wọ́n wá ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ìyẹn ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn tó wà ní Pàǹtí, ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti dìde lógi ọgàn wá gbé Portable lápá ìyáka wá sílùú Abẹ́òkúta. Lẹ́yìn òrẹ̀yìn wọ́n sì gbé Portable olórin náà dé olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà l'Eléwéran nílùú Abẹ́òkúta. Èyí ni bó ṣe balẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá àtohun tó wáyé níbẹ̀. Ẹ farabalẹ̀ máa bá wa kálọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá sọ nínú àtẹ̀jáde kan pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi tó àwọn aráàlú létí pé Habib Òkìkíọlá, tí ọ̀pọ̀ mọ̀ sí Portable, ti dé sí ẹ̀ka tó ń ṣèwádìí ìwà ọ̀daràn tó wà ní Eléwéran, ìyẹn CID section nílùú Abẹ́òkúta ní nǹkan bíi aago 1 kọjá ìṣẹ́jú 23 lọ́sàn-án Ọjọ́rú, ọjọ́ 19 oṣù kejì ọdún 2025. Alukoro ọ̀hún ní wíwá rẹ̀ sọ́dọ̀ àwọn kò ṣẹ̀yìn ìwádìí kan tó ń lọ lọ́wọ́. Àwọn sì fi dá gbogbo aráàlú lójú pé àwọn ó ṣe gbogbo ohun tó yẹ lórí ìwádìí náà lọ́nà tó bá òfin mu. Àwọn ó sì bùn aráàlú lọ́rọ̀ gbọ́ bí ìwádìí náà bá ṣe ń lọ. Ṣáájú kó tó di wípé Portable lọ jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún ọlọ́pàá lọ́jọ́rú ni Portable ti kọ́kọ́ lọ sójú òpó Instagram rẹ̀ pé òun kò mọ̀ọ́mọ̀ ṣe ohun tí òun ṣe o. Ohun tí wọ́n wá òun fún yìí kì í ṣe wípé òun mọ̀ọ́mọ̀ ṣe, àmọ́ bí òun ṣe ń hùwà kò tọ́ yìí kò ṣẹ̀yìn nítorí wípé àrùn ọpọlọ tó ń bá òun fínra. Portable sọ pé ilẹ̀ ti ta sí i tí òun kò ti gbádùn, àmọ́ òun gba ìtọ́jú lọ́wọ́. Lówùúrọ̀ Ọjọ́rú ni Portable tún fi àtẹ̀jáde kan léde sójú òpó Instagram rẹ̀ níbi tó ti ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn fún ojú àánú. Ó ní
Ọba aláàánú mò ń jáde lọ lónìí, sọ ogun mi di ìbùkún, jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ fọhùn fún mi. Ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ foríjì mí, ẹ̀rù tó bà mí ló mú mi kí n sá. Portable wọ gàù lẹ́yìn tó dá sẹ̀ríà fún àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn kan tíṣẹ́ gbé lọ sí ilé ọtí rẹ̀, ìyẹn Odògùbà. Ìròyìn ní ìwé ilé ọtí náà ní àwọn òṣìṣẹ́ náà ń béèrè lọ́wọ́ ẹ̀ kí òun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ tó bẹ̀rẹ̀ sí lu àwọn èèyàn ọ̀hún. Àwọn mẹ́ta ni àwọn òṣìṣẹ́ tó lù ọ̀hún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló wá láti iléeṣẹ́ ìjọba tó rí sí àtòlú àti ìdàgbàsókè àwùjọ tó wà nílùú Ọ̀tà, ṣùgbọ́n tí iléeṣẹ́ ọ̀hún wà lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó lù wọ́n títí tí wọ́n fi dèrò ilé ìwòsàn. Èyí ló bí iléeṣẹ́ náà nínú àti ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n fi ní kí ó wá wí tẹnu rẹ̀. Lẹ́yìn náà ni àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí, tí ọlọ́pàá sì fi páńpẹ́ òfin mú àwọn ẹmẹ̀wà rẹ̀, ṣùgbọ́n tí Portable fúnra rẹ̀ lọ pápá bora. Kí làwọn ohun tó ti ṣẹlẹ̀ ṣáájú? Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọ ẹ̀yìn Portable 9 ni wọ́n ti kọ́kọ́ fojú ba ilé-ẹjọ́ fún lílu òṣìṣẹ́ ìjọba, ṣùgbọ́n tí Portable sá lọ ní tiẹ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún ni wọ́n nà ní ọjọ́ 5 oṣù kejì ọdún 2025. Àwọn nǹkan ọjà tó lè ṣe èèyàn ní ṣùtá bí àdá, ìbọn, ìgò la gbọ́ pé Portable àti àwọn èèyàn rẹ̀ fi kojú àwọn òṣìṣẹ́ ìjọba ọ̀hún nígbà tí wọ́n ń gbìyànjú láti ti ilé ọtí àti òtẹ́ẹ̀lì wèrè olórin tí wọ́n ní ó kọ́ síbi tí kò tọ́ lábẹ́ òfin pa. Ìkọlù náà padà wá di gbákàgbéyàn tó di rògbòdìyàn tí àwọn òṣìṣẹ́ ìjọba ń sá kíjokíjo pé ẹni orí yọ ó dilé, kí wọ́n tó ránṣẹ́ sí àwọn ọlọ́pàá fún ìrànlọ́wọ́ láti lè wá gbé àwọn kúrò. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣẹlẹ̀ ṣe sọ, wọ́n ní nígbà tí ìrànlọ́wọ́ dé fún àwọn òṣìṣẹ́ elétò ààtò ìlú ni wọ́n kó 9 nínú àwọn ọmọ ẹ̀yìn Portable lọ. Ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà tí í ṣe Ọjọ́bọ̀ ni wọ́n sì ti kó wọn lọ sí ilé-ẹjọ́, ìyẹn ilé-ẹjọ́ májísírèètì tó wà nílùú Abẹ́òkúta, ṣùgbọ́n tí Portable fúnra rẹ̀ na pápá bora tí kò sí lára àwọn 9 tí wọ́n lọ jẹ́jọ́. Àwọn tí wọ́n lọ jẹ́jọ́ ọ̀hún tó jẹ́ ọmọ ẹ̀yìn Portable tí wọ́n kó náà láti rí Nurudeen Waris, Adétọ́lá Aláṣẹ, Samuel Adélékè, Olúwaṣeun Ayénúwà, Olúwapẹ̀lúmi Adéọ̀ṣun, Gospel Kanu, Precious Oyègèbọ̀, Ìfẹ́olúwa Babátúndé àti Fatima Muhammed. Sunday Ekong, ọlọ́pàá tó ṣojú ìjọba nínú ẹjọ́ náà tó wáyé nílé ẹjọ́ májísírèètì nílùú Abẹ́òkúta, sọ wípé àwọn 9 ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn onígun 5 kàn. Aṣojú ìjọba náà ṣàlàyé pé Ọjọ́rú ni Portable àti àwọn ọmọ ẹmẹ̀wà rẹ̀ hu ìwà tó lè da àlàáfíà, ìyẹn omi àlàáfíà ìlú tó ń tòrò rú. Ó ní aago 10 òwúrọ̀ ni lọ́jọ́ náà ládùúgbò Òkè Ọ̀sà ti gbó ìlú Ṣàngó Ọ̀tà níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Ekong sọ pé àwọn tó ń jẹ́jọ́ náà pẹ̀lú Portable fúnra rẹ̀ ni wọ́n jọ fìyà jẹ Abídèmí Ọ̀nàbánjọ, Ramon Lateef àti Akínpẹ̀lú Oyèrò tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ tó rí sí ààtò ìlú. Ó ní Portable àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ fẹ́ pa àwọn òṣìṣẹ́ náà ni pẹ̀lú bí wọ́n ṣe kọlù wọ́n tí wọ́n sì tún dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn. Ó ní èyí tako abala 254 àti abala 324 tó jẹ́ ìpín kẹta pẹ̀lú abala 100, abala 229 àti abala 200 òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe ní ọdún 2006. Nígbà tí
wọ́n ń dá kóòtù lóhùn nígbà tí wọ́n bi wọ́n léèrè wípé ṣé wọ́n jẹ̀bi. Àwọn olùjẹ́jọ́ ọ̀hún ní àwọn kò jẹ̀bi. Adájọ́ abilékọ O.M. Shomefun fi ààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún àwọn olùjẹ́jọ́ náà pẹ̀lú mílíọ̀nù 5 náírà àti onídùúró méjì tí wọ́n ní àkọsílẹ̀ lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn. Ó wá sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 17 oṣù kẹta ọdún 2025. Bí ọ̀rọ̀ náà ṣe ń ṣẹlẹ̀ ní ọmọ Ọlálọ́mí ń gba ojú òpó Instagram rẹ̀ lọ tó sì ń kọ ọ̀rọ̀ síbẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ yìí ya òun lẹ́nu gan. Ó ní gbogbo èèyàn ni wọ́n kó, ó ní ó ju 20 èèyàn lọ tí wọ́n kó lọ, àti àwọn tó ń ṣeré àti àwọn oníbàárà òun. Wọ́n tún kó mọ́tò onímọ́tò pẹ̀lú ọ̀kadà àti fóònù wọn lọ. Ó ní kí ló dé? Kí ìjọba jọ̀ọ́ dá sí ọ̀rọ̀ yìí. Ó ní òun ń lo ibi tí wọ́n ti pa yìí fi gba eré òde àti ayẹyẹ ni. Kìí ṣe ohun mímu nìkan ni òun ń tà níbẹ̀. Òun ń gbé àwọn èèyàn sáyé, òun dẹ̀ ran arúgbó lọ́wọ́. Yàtọ̀ sí wípé Portable tún ń gba ojú òpó lọ láti máa lọ bẹ àwọn aráàlú. Ó mà tún sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá ẹ̀ látàrí bó ṣe sọ pé bàbá náà kì í ṣe abiyamọ dáadáa, wípé ó yẹ kó lọ sí àgọ́ ọlọ́pàá láti lọ bá òun yanjú ọ̀rọ̀ náà ni. Ó ní bàbá òun náà ló bá òun rabẹ̀. Kí ló wá dé tó fi wá di wípé ó wá dogun dọdẹ, bàbá náà kò tiẹ̀ wulẹ̀ bójú wẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni Portable tún gbé jáde lójú òpó Instagram rẹ̀. Yàtọ̀ sí èyí, kété tí wọ́n fi àwòrán rẹ̀ léde wípé wọ́n ń wá, ìyẹn látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, ni Portable mà jáde síta. Ọ̀rọ̀ ọ̀hún dàbí àwàdà. Akọrin tàkasúfèé Habib Òkìkíọlá Badmus ọmọ Ọlálọ́mí tó pọ̀ mọ̀ sí Portable tún ṣe fọ́nrán kan tó fi léde lójú òpó Instagram rẹ̀. Ó ní òun ní àrùn ọpọlọ. Ó sọ nínú fídíò náà wípé òun ṣì ń gba ìtọ́jú nílé ìwòsàn ìjọba àpapọ̀ tí wọ́n tún ń tọ́jú àwọn tó lárùn ọpọlọ arò nílùú Abẹ́òkúta. Portable ní kí wọ́n fi òun sílẹ̀ torí alárùn ọpọlọ lòun, àti pé ọmọ ìjọba lòun jẹ́ gẹ́gẹ́ bí alárùn ọpọlọ. Olórin tàkasúfèé náà ké pe àwọn ọmọ Nàìjíríà wípé kí wọ́n ran òun lọ́wọ́ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kéde pé wọ́n ń wá. Iléeṣẹ́ ọlọ́pàá náà ní àwọn ń wá Portable torí òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ àjọ ìpínlẹ̀ Ògùn tó ń rí sí ààtò ìlú. Lẹ́yìn náà ni Portable sọ̀rọ̀ nínú fídíò tó ṣe lọ́jọ́ Ìṣẹ́gun pé alárùn ọpọlọ lòun, kódà òun ń lo oògùn táwọn tó ní àrùn ọpọlọ máa ń lò. Ó ní ẹ lọ bèrè nípa mi nílé ìwòsàn àwọn alárùn ọpọlọ tó wà l'Árò. Kódà mo ní káàdì ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba ìtọ́jú níbẹ̀. Ọmọ ìlú Abẹ́òkúta ni mí, kì í ṣe olè. Mi kì í ṣe olè. Mo máa ń ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn tó wà láyìíká mi. Iṣẹ́ orin kíkọ ni mò ń ṣe. Mi ò pààyàn náà, mi ò dẹ̀ dá wàhálà sílẹ̀ láwùjọ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin fáǹsì mi, mi ò fojú di ìjọba o. Mo bẹ̀rù ìjọba ló jẹ́ kí n sá. Torí lẹ́yìn Ọlọ́run ìjọba ló tún kàn. Portable ló ń sọ bẹ́ẹ̀. Portable wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ láti ràn án lọ́wọ́ torí inú ìlera lòun wà báyìí, àti pé láti ìgbà tí wọ́n ti bí òun lòun ti wà nínú ìrora. Ṣùgbọ́n o, èyí kò tiẹ̀ wulẹ̀ kan àwọn ọlọ́pàá. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pàápàá tún fi sí ojú òpó X handle iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn pé ohun tí àwọn wá Portable fún kò ṣẹ̀yìn ìkọlù tó ṣe sáwọn òṣìṣẹ́ ọba kan lásìkò tí wọ́n ṣiṣẹ́ wọn. Odùtọ́lá nínú àtẹ̀jáde náà ṣàlàyé pé ọjọ́ 5 oṣù kejì ọdún 2025 ni ìṣẹ̀lẹ̀ náà wáyé. Àwọn sì ti kọ̀wé pé Portable lọ́pọ̀ ìgbà tí kò dá àwọn lóhùn. Wọ́n ní kì í ṣe wípé wọ́n ṣàdédé lọ ti ilé ọtí Portable pa ò. Ó ní nígbà tí àwọn èèyàn náà tí wọ́n débẹ̀, wọ́n júwe ara wọn fún bàbá Portable tí wọ́n sì béèrè ìwé àṣẹ
tí wọ́n fi kọ́ ilé ọtí náà, bàbá Portable sọ pé ọmọ òun kò sí nílé. Àmọ́ kò pẹ́ púpọ̀ ní Portable yọjú pẹ̀lú àwọn èèyàn rẹ̀ 9 mìíràn lẹ́yìn pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ tí wọ́n sì kọlu àwọn òṣìṣẹ́ náà. Wọ́n máa lù wọ́n nílùkulù. Láti ìgbà náà, agbẹnusọ náà sọ wípé àwọn ti pe olórin ọ̀hún, àwọn kọ lẹ́tà sí, àwọn gbé ìgbésẹ̀ láti pé kó fojú rinjú pẹ̀lú àwọn, ṣùgbọ́n kò dá wọn lóhùn, tí àwọn sì mọ̀ wípé kò ní ìṣòro tàbí ìpèníjà ìlera kankan. Agbẹnusọ ọlọ́pàá náà sọ pé ọ̀pọ̀ ìwé tí wọ́n kọ fi ránṣẹ́ sí Portable láti yọjú sí olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà lélẹ́wẹ̀ràn Abẹ́òkúta ló kọ tí ọ̀gbọ̀n sí. Kódà kò rán aṣojú amòfin rẹ̀ kankan láti wá aṣojú ẹ̀ ń bẹ̀. Ó ní èyí jẹ́ wípé ó mọ̀ọ́mọ̀ ń fi ojú iléeṣẹ́ ọlọ́pàá náà ráre. Ó mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe tinú ẹ̀ ni. Iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn èyí wá fi léde wípé ẹnikẹ́ni tó bá mọ bí òǹkọrin náà bó ṣe lè jáde wá ti gbangba òde kí wọ́n fi tó wọn létí. Ó ní èyí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí iléeṣẹ́ ọlọ́pàá wọ́ àwọn èèyàn Portable 9 lọ sí ilé-ẹjọ́ Magistrate tó wà ní agbègbè Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta fún ẹ̀sùn kan náà. Ó ní ilé-ẹjọ́ sì ti fún àwọn ní ìwé àti àṣẹ láti fi orúkọ Portable síta gẹ́gẹ́ bí ẹni tó ń wá, kó tó wá di pé lẹ́yìn ọ̀rẹ̀yìn ó máa padà yọjú sí gbangba òde. Bó tilẹ̀ jẹ́ pé awuyewuye kan lọ wípé Portable ni wọ́n ti há sí gbàgà tó ti wà ní àtìmọ́lé lóníléeṣẹ́ ọlọ́pàá náà, tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ ló ṣeé ṣe kó kọjá lọ láti lọ fojú hàn níwájú ilé-ẹjọ́. Ṣùgbọ́n bí ohun gbogbo bá ṣe ń lọ sí láò máa fetí yín tó ní ìkànnì yìí. Ẹ láǹfààní láti fi ojú wòye àti ìròyìn ṣọwọ́ lórí ìròyìn yìí. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté.